category, it's in the for me, be by me. Me and you, we be two man, me. Tell everybody, make everybody know. We the flow, your sachet flow. Fermati balletto. This one no the pirate. So I say, baby, my jojo mio. Baby, my jojo mio. Majaka yeriwa. Oh, ani na nani. Baby, my jojo mio. Baby, my jojo mio. Fumi la la fia. Fumi la la fia. Tell me where you day. Last Saturday, I go meet you there. Cause I miss you every day. Call me any day, I'll be on my way. I'm one call away. No matter the situation. Girl, I'm not sure, keep my action. Don't do too much, I love you with passion. Jessica, Jennifer, family last shot. I will soon be like no more fornication. You run up, baby, my son. Girl, I want some. I say now you, only you, I want the sanction. Yeah, I'm all yakba for my catalog. But now only you, what I want for my mansion. Girl, I'm not here to the confuse you. Girl, I'm only here to the convince you that I love and I need and I miss you. Me, I love your body and your melanin. Follow me, go, give me ginger. Taking me high when my energy low. I never love you, finish, oh. Don't leave me, oh, Roma. Aye, Ashwaju Eda, Anabi wa Muhammad. Eba Yuba Nabi Dada. Sallallahu alaihi wasallam. Lẹ́yìn náà, a kí àwọn afáwa. Àwọn ẹlẹ́kọ̀ọ́, wọ́n ní láúláhù lámúnà rí fún. Sẹ̀ní ẹ́tàbídíà, látàbá àtò ilé mọ́, a lè mú ṣe ìtọ́níyà. Bí ẹ bá sọ láwọn afáwa, wọ́n ní ọ̀nà rí ẹ bá wọ̀gbẹ́ mọ́, ẹ wá kéwú. Ẹ rí bàbá wa lé fàyè gbà mí. Níbo ni wọ́n lè yọ sí lórílẹ̀ èdè tí wọ́n ní mẹ́gbẹ́ èèyàn yọ. Lẹ́yìn náà, wọ́n kí gbogbo ẹgbẹ́ yányán látòkè délẹ̀ tí a jẹ́ OPC New Era worldwide. Ó kí yín, Olúwa dákun mọ́sàbá ní gbàdúrà yín náà o. Àmín. Lẹ́yìn náà, a kí ìyá ọkọ, bàbá ọkọ, ìyá ìyàwó, bàbá ìyàwó, akíra wa gbogbo àwa yòókù náà tí a jẹ́ alábàáṣe, akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Wọ́n ní kí a dúpẹ́. Afákan ní ṣàkárí náà lè rọ́bì. Isi àtọ́ náà mú rọ́dì náà. Lìmọ́ṣà yú tọ́ ọ́ lìmọ́ṣà yú rọ́mù. Ṣàkárí náà lè rọ́bì. Ìjà tọ́ náà mú rọ́dì náà. Lìmọ́ṣà yú tọ́ ọ́ lìmọ́ṣà yú rọ́mù. Lìmọ́ṣà yú tọ́ ọ́ lìmọ́ṣà yú rọ́mù. Bàbá wa, Alhaj, ọ̀gá wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn, ọpẹ́ tọ́ sí wọn lẹ́nìí. Nítorí pé àìmọye èèyàn iná ni ó dájọ́ sójú ọ̀nà. Àfà, ohun tó dájọ́ náà kọ́ ni ó ṣe o. Gẹ́gẹ́ bí tí mo gbọ́ lẹ́nu bàbá wa tó ń gbè mí. Àbá kan ní wọ́n làrú bàhálì kí jàǹbà tí lámúyẹ́ fúrìyá. Wọ́n mọ̀ á dírì fìhú náà tí lámúyẹ̀ ní àdì. Àìmọye ẹni tí ń dá ọjọ́ ọ̀dùnú sójú ọ̀nà wípé òun fẹ́ ṣe ọjọ́ ọ̀dùnú òkú ní ó ṣe ọjọ́ náà. Ọlọ́run wá ní kí èní tí wọ́n dájọ́ wípé afẹ́ símọ́ lọ lé ọkọ. Alhamdulillah. Ọlọ́run wá ní kó ṣojú bàbá wa lẹ́yìn. Alhamdulillah. Àwa ń ṣe lọ́wọ́. Bàbá mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o. Idha nasartu ilal awali fi dunya fala aqulu lahu alhamdulillahi fala aqulu siwa alhamdulillahi. Afa àkéwú mọ́. Allah. Mọ́lù làbẹ́ kọ̀ bá là. Bàbá wa, bàbá, àdọ̀kùnlá o, ẹ dákun, mi ò wà lẹ́yìn ò tó gbé yín dìde ẹjọ́ torí Ọlọ́run, àwọn afá ń pè yín. Àwọn afá ló pè yín o, àwọn afá sì kọjá bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ
dákun bàbá wa ló dúró yìí ọ̀gá wa ló dúró yìí aṣíwájú wa ló dúró yìí gbogbo àwọn tábàjọ́ ẹgbẹ́ pátá ẹ dákun ẹ jẹ́ ká wá dìde pẹ̀lú wọn. àwọn bàbá mi sìn ẹni tí ọ̀dọ̀ wọn ti bọ̀ wọ́n ní adé wa 100,000 naira. owó ọgbẹ́. lẹ́yìn pé èyí ṣojú yín. alihamdulilah. wọ́n fẹ́ lòmí ìrọ́pò yín. ikú ọ̀pá yín. alihamdulilah. ẹ wá nulẹ̀ ẹ máa gbé nulẹ̀. alihamdulilah. alihamdulilah. bisimilayi ẹ máa gbogbo yẹn. ọ̀ya. látọ̀dọ̀ tèmi náà. ó ní 2,000. ó ní 25. èmi náà pè ní ààrẹ Rasak Arogundade olórí ẹgbẹ́ Oòduà People's Congress ní Ẹ̀rà. à ń fọmọ fọkọ ní first daughter mi AWAWU Jumoke'S ọmọ Balogun òun ni à ń sìn lọ́lé ọkọ lẹ́nì. inú mi dùn ìdí tí mi fi dùn ni pé tí a bá tọ́mọ tí ọmọ bá gbẹ̀kọ́ tó dẹ̀ gbìyànjú tó mú ọkọ wálé ó yẹ kó jẹ́ ìdùnnú ńlá fún òbí ọmọ so inú mi dùn púpọ̀ inú mi dùn gan-an ni. bàbá wa Arogundade sàdá wọ́n ní ká tọrọ àdúrà fún yín Ọlọ́run gbogbo ìgbàkúgbà jẹ́ ìgbà láyé ẹ̀ ní mànira o ẹ̀ ní kú fọ̀tàyọ̀ o ikú tó yáwọ́ Ọlọ́run níbi pa yí o la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam àti gbogbo àwọn táàdìdé táwọn bá ọ̀gá wa dúpẹ́ Olúwa dákun gbàdúrà ẹ̀yìn kankan wa la hawla wala quwwata illa billah. lẹ́yìn náà bàbá ọkọ àti ìyá ọkọ àti àtàwọn tó bá wá gbogbo ẹbí ẹ wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kódà inú mi dùn ó dùn dálẹ̀ mi o Olúwa ṣe mo dúpẹ́ lọ́dọ̀ rẹ tó sojú ẹ̀mí mi àwa méjìlá ṣòwò ó sì tèmi nìkan ọlọ́wọ́ ajé kí n pẹ́ kí n jẹ́ pẹ́ ọlọ́mọdéra yọkú kí táwọn yòókù náà sojú ẹ̀mí mi láti Ọlọ́run. torí nǹkan ọ̀dùnnú ni Ọlọ́run tó dẹ̀ ní kí irú eléyìí sojú ẹ̀mí wa èyí tó kù náà Ọlọ́run jẹ́ kó sojú ẹ̀mí wa torí pé kò sẹ́ni tó ń ṣe irú nǹkan báyìí tínú ẹ̀ ò ní dùn ìdùnnú la wá fi ṣe ìbànújẹ́ ọlọ́mọdé kó gbẹ̀yìn ẹ̀fọ́kọ àtìyàwó àárín ọkọ àtìyàwó ọlọ́mọdé kó dàrú Ọlọ́run jẹ́ kán bára wọn pẹ́pẹ́pẹ́ ọmọ ayọ̀ ọmọ ìdùnnú ọmọ alálùbáríkà kọ́lọ́n kó fi sáàárín wọn. ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn sálọ ìmọ̀lẹ́dẹ̀ òkùnkùn sálọ ẹni àfọ̀dọ́dọ́ àgbẹ̀bọ̀ jíṣẹ́ Ọlọ́run tó ọ̀la bíbí ànábì abẹ̀bẹ̀ ni máa kájú pa fáwa. ìmúlò máa jọ ní sọ́ọ̀lù wá ẹni àpẹẹrẹ tọ́lá wọn níṣẹ́ zùlíjà láàrin ìwàlẹ̀ kẹrami abẹ̀bẹ̀ ni. máa kájú pa fáwa. Orúkọ mi ni Nímọ́tàláì Olúwabùkọ́lá ọmọ Balógun aya Fádàǹs ìyá ìyàwó olóríire ti ọjọ́ òní. Inú mi dùn ayọ̀ mi kún o èmi nínú mi dùn jù lónìí torí pé mo jẹ́ olóríire lónìí tó ń fi ọmọ ọlọ́kọ. wá kọ́ yín ní tẹ́fì bá gbé tẹ́fì níjẹ̀bi ọ̀nà tẹ́sì bí níjẹ̀bi rẹ̀. àlìjẹ́rù ọkọ̀ wá múná alánẹ́sà. ẹ sọ fún ọkùnrin tó bá ní owó fi sùúrù bóbìnrin gbé ẹni kò tí ní irinṣẹ́ tó fi fẹ́ ìyàwó. atẹ́ni sùúrù lóbìnrin tí obìnrin bá gbé ìṣẹ̀lẹ̀ dé wàá gbàgbé pé o ti nífẹ̀ẹ́ rẹ̀ rí. I'm talking from experience ẹni tí o bá ti fẹ́ ìyàwó ẹ má pé gbogbo wá sí ibi ìyàwó. ẹni tí ò bá ti fẹ́yàwó ẹ má tẹ̀ kó wá sí ìyàwó. ìgbé ìyàwó náà ń pè níyàwó tó bá wú Olúwa ní sọ́dọ̀lá fún ni. gbogbo ìbá lọ tí yàrá àti bàbá rẹ̀ sọ fún ilé rẹ̀ ní bàbọ̀. ẹ jẹ́ tó àṣírí tán pè lóbìnrin fún yín ẹ lọ sínú fish pond ibi tí ẹja pọ̀ sí. ibi tó pọ̀ sí. ẹ wá lọ síbẹ̀ lóko ọ̀gànjọ́ nígbà tí gbogbo nǹkan ti dúdú ẹja àwọn lẹ́fẹ́ mú ẹja tó dúdú ẹ wá mú báyìí wọ́n wá ń bèrè lọ́wọ́ yín pé ṣé n tó fẹ́ ló mú ẹni bẹ́ẹ̀ ni ṣé n tó mú yẹn tẹ ọlọ́run ẹni bẹ́ẹ̀ ni ìgbà tẹ délé ẹ̀ẹ́dẹ́gbẹ́ta mú kò lẹ́ mú kì í ṣe gbẹ̀ta tó bá lò. àlìjẹ́rù ọkọ̀ wá múná alánẹ́sà. bó o lẹ ti ṣe sọ́nù ni àbẹ́ ìjẹ́ bẹ́ẹ̀. àlìjẹ́rù ọkọ̀ wá múná alánẹ́sà. yókù lẹ́nu ẹ lọ́wọ́ púpọ̀ àwọn tí wọ́n fẹ́ra wọn tí wọ́n dá ìbọ̀sì ṣé wọn ò ní fi ara wọn ló fi fẹ́ra wọn
kí ló fa divorce lẹ́yìn oṣù mẹ́fà gbéyàwó ìfẹ́ ti dágbére sùúrù ti dágbére ìdùnnú ti dágbére ikọ́ ní ọ̀kan lẹ́ni kí bóbìnrin gbé wúwọ́ tákùwà òun náà nìbẹ̀rù Ọlọ́run. Allahu akbar. Àwùjọ qawwamuna 'ala an-nisaa. ẹ má bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ ni torí pé obìnrin ò pé ẹ jẹ́ tú àṣírí obìnrin tí gbogbo àwọn ọkùnrin táwọn láyé yìí àṣírí wọn ò lọ fà ètè náà níwọ̀n nílà akáyì ẹ̀yọ́ obìnrin ẹ má bínú o. wọ́n bèèrè lọ́wọ́ gáwọ́ bèèrè àtọ̀lá Adáwí àti Hasan al-Basri àwọn méjèèjì ṣe fanfa ọ̀rọ̀ láàrin ara wọn. Rábì àtọ̀lá Adáwí obìnrin ni Hasan al-Basri ọkùnrin ni obìnrin wọn bèèrè lọ́wọ́ ọkùnrin pé mélòó làákàyè tọ́lọ̀ ń dá ó ní Olúwa dá làákàyè mẹ́wàá wọ́n ní bóòlù Olúwa ṣe ìpele láàrin ọkùnrin àti obìnrin wọ́n ní Olúwa kó 9 fún ọkùnrin ọyọ kan tó kù Ọlọ́run tún pín sí 10 ó tún kó ìdá 9 fún ọkùnrin sí tọkùnrin jẹ́ 9.9 ó wá mú 0.1 ó pè fóbìnrin. Láàkà yẹn wá dà tí ó fi bá yín lò ọpọlọ yẹn dà tí ó fi bá yín lò nítorí ẹ̀ bọ́kùnrin bá jàǹbó obìnrin tálíkì yà mọ́ lóò fi dé kò tún dérí mọ́. Sẹ́yìn ẹ̀yin ẹni wá sí ló jẹ́ kọjú sí yín. Gbogbo àwọn tó wáyé tọ́lá jẹ tó wó kọ́ nílé wọn. Ẹ̀yin méjèèjì lẹ́dọ̀ bára yín pé ìbẹ̀wò náà lè yẹ fi ń gbé pẹ̀lú obìnrin. Fa anta abuha bal mina yawmi ummuha tukosimu ala arzaqo zaka zimamuha. Davido. Anta abuha mina yawmi ummuha. Abawa Masumudi. Anta abuha. Anta abuha. Ẹyin bàbá rẹ̀. Anta abuha. Látòní lọ responsibility bàbá rẹ̀ ti kú ọlọ́wọ́ bàbá rẹ̀ ti lọ wí. Anta abuha. Ẹ wọ́n fún mi ẹsẹ̀ wo ní bàbá lọ́wọ́ ṣe bàbá tí bàbá òbí sọ fún mi pé wọ́n jẹ́ sọ́dọ̀ ìwé wọn. Gbogbo ẹ̀ṣẹ̀ tó wá wù kó ṣẹ̀yìn ó ti di ìfaradà. Bẹ́ẹ̀ni mina yawmi ummuha. Ẹni tún ní ìyá rẹ̀ látòní lọ. Ẹsẹ̀ wo ní ìyá wọn bó ṣe ìyá tí ó ìyó ti wá mọ̀ wípé ní ojú ọmọ òrò mẹ́fà ní. Ìjọba ẹ̀ máa balẹ̀ kú NDC ẹ̀ ní ọjọ́ ọlọ́run. Kò dé sí èsì téèyàn máa ń rí bó bá pa obìnrin lẹ́kún dúró súnpá ẹ lọ. Tòkọ́ sínú alẹ́ àrùnzákọ̀ záàkà sì máa mú wa. Jíjẹ mímu ẹ̀ ẹ̀yìn kú tó dé ayé wípé ọkùnrin ti gbé bùkátà olórí obìnrin. Wọ́n ti jọ pé 50-50 làwọn obìnrin ti ní lárúdù yìí lọ. Ẹ̀rọ gbogbo ayé nìsín. Méjì àwọn obìnrin tí wọ́n ní owó tí wọ́n ní ọlá ó ti fẹ́ẹ̀ ju tàwọn ọkùnrin lọ. Ẹ ti gbé àdìsí kí wọ́n fún yín ni. Orí ẹ ti ní ẹ ti gbé lórí àwọn ìyàwó yín. Ọlọ́run ìṣẹ̀fọ́ olóòrùn ní ìjà tí wọ́n ti fẹ́ possibility ni ìjà àkọ́kọ́ fún ìyàwó rẹ̀. Tẹ́lá wo bẹ́ẹ̀ ilé ìyàwó ní sanwó lé. Ìyàwó ní sanwó fún àwọn ọmọ. Bó bá tásìkò àti ìdílé ọmọ olórí akẹ́kọ̀ọ́ pa wèrè. Olórí ibùdó kò wà responsible. Ẹ pa bàbá wèrè kó bọ́ sáà kìí àbọ̀ ìwọ̀ ya. Ẹ máa wọ́n mọ́ká. Kára mọ́tò fún ọ máa ń ní òó. Wà á pẹ́ láyé. Gàtí wà kó wà responsible bó ni mọ́tò sì ní pẹ́ láyé. Àwùjọ qawwamuna 'ala an-nisaa. Sallallahu alaihi wasallam. Nípa ní ká aṣọ igi ló kù. Ẹ dàpọ̀ níbi tá a bá dé yìí ẹ ká farabalẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ní agbára Ọlọ́run ẹ̀yìn àwọn ò ní mẹ́ni àárín wọn ò ní dàrú wọn á gbó wọn á tọ́ wọn á pẹ́pẹ́pẹ́ fúnra wọn wọn á bí bèjì nínú ìrọ̀rùn náà lè fi tọ́ wọn lágbára Ọlọ́run wọn ò ní kábàámọ̀. Mo fẹ́ gba ọkọ ìyàwó ní àmọ̀ràn pé adé orí ló jẹ́ lágbára Ọlọ́run adé orí ẹ̀ kò dẹ̀ ní ṣíbọ́. Gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ lónìí pé ìbẹ̀rù Ọlọ́run lèèyàn fi lè bá obìnrin gbé pé ó bá mi fi ìbẹ̀rù Ọlọ́run ó bá mi fi ìgbà gbé ó ti di bàbá ẹ̀ lónìí ó ti di ọkọ lónìí ó ti di ẹ̀gbọ́n fún lénìí Ọlọ́run wá lè bá mi fún ní ẹ̀mí ìbẹ̀rù yẹn láti lè fi bá gbé lẹ́yàtọ̀ láàfin àgbéyàwó wọn ọ̀dẹ̀ ní dàrú lágbára Ọlọ́run. A kí ìwọlé kábíyèsí ọba Babátúndé Adémọ́lá Ṣónọ́lá. Ìjọba ìkàzí bìnnà. Bìjáì Rasulillah wa Musa kaza Isa. Ìwọlé ọba wa Onímakọ́gí of Makọ́gí Kingdom. Olú of
of Makogi Kingdom. Obashonola Babatunde ọlọ́mọdé ṣubú láéláé. Àmín. Etí ó mú yín tẹ́bi jọba àná lórílẹ̀ àlàyé yìí ọlọ́mọdé báyìí láéláé. Àmín. Ọ̀dọ́ lẹ́bi jọba ọlọ́jẹ́ fi ogbó lò ó. Àmín. Ọlọ́mọ Muhammadu Rasulullah. Sallallahu alaihi wa sallam. Gbogbo ìwọ tí olúwa máa ń bẹ lára rẹ ká tó so igi dákun dìde sórí ẹsẹ̀ rẹ méjèèjì. Ẹ dákun wọn lè ká méjèèjì kò dẹ̀ ká àtáyà sí wọn. Àwọn olùmọ̀kọ́gí ọ̀fun akọ́gí afa kan ló sọ̀rọ̀ kan ó ní fọwọ́ lọ́yìnlá akùkì ó lóun fọlọ́ nkura owó eki sunkún. Àdáṣà kìíní sàn. iná kò máa gbọ́ bí yàn kú. Wàlá kí n nani. àwọn tí wọ́n mọ òun lẹ́kùn ní. Àbùkí aláìlẹ́kùn tàbí wíjì. onídọ́kọ̀ bá ní ìfẹ́ méjì bá bẹ sọ̀kọ̀ báyìí ẹkún wa gbọ̀n òun ẹ wá dúró àwọn èèyàn tó wáyà yìí ẹ fi tẹ̀ ń sílẹ̀ ẹ wá yẹ wọn sí. ọlọ́run o gbogbo tí ó da sunkún ìbànújẹ́ lórí àwọn méjèèjì yìí ọlọ́run gbé wọn láyé láyé. àwọn aláì kò lè ṣe ámìnà dáadáa. ẹ máa wọ ẹni ní tí o bá ṣe ámìnà ẹ fún wa sí i. ẹ fún wa sẹ́ni tí o bá ṣe ámìnà òun náà ni ẹ fún wa sí ẹ ṣe ámìnà. olúwo ní fi kú yà yín kò ní fi àmọ̀ yà yín kò ní fòsì yà yín kò ní fi wàhálà yà yín kò ní fi dààmú ayé yà yín ayé Muhammadu Rasulullah dàpọ̀ bàmú sàtífíkẹ́tì yẹn àwọn ẹlẹ́kùn kọ́ ilé bàbá ẹ̀yin lẹ́ àwọn afáwọn ẹ̀yin náà jẹ́rìí sí àwọn ẹ̀yin náà jẹ́rìí sí ṣé ká so ẹ̀yin ló bá ní Muhammadu kábíyèsí dàpọ̀ àgbẹ̀ ẹjọ ẹ bá àṣàdọ lábẹ́ ká yìí ìwọ náà máa tọrọ gbogbo àwọn màláíkà tán bẹ sánmà àtìlẹ̀ inú wọn dùn lónìí ni ìgbẹ́ ìfẹ́ àti súnà nábì làwọn àkàbẹ́ tẹ̀lé yìí ẹtí ó mú wọn tí wọ́n fi ìbànújẹ́ tó bẹ ágídọ́ wọlé halal inda Allahi at-talaq ètò máa ń bí ọlọ́run jù ní pé ká bí ìfẹ́ méjì kó bẹ́ tó tún bọ̀ kó wá tún divorce ọlọ́run lè tiẹ̀ ọlọ́run jẹ divorce láyéláyé. Àmín. lákòókò wọn tó wà ń lúmọ èyí lábẹ́ tẹ́tì máa ṣàdúrà fún wọn ni ibu oore dùnú báyìí ọlọ́run tó ń wọnú ilé ẹ̀rù kọ̀ọ̀kan wá náà. Àmín. bismillahir rahmanir rahim wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima. Orúkọ mi ni Ọba Babátúndé Akànní Ṣónọ́lá Olú ti Makogi Ìgbẹ̀yìn land Ọbáfẹ́mi Òde local government Ogun state. Adúpẹ́ fọ́lọ́run. Arogundade ló ń ṣe ìyàwó fọ́mọ Saddam tó òun la bá wá bí. Gbogbo wa là ń gbàdúrà kí ọmọ wa yáre. Ọmọ tó bá dúró tó gbẹ̀kọ́ tó ṣèyàwó ọmọ tó yà dáadáa ni. A dẹ̀ gbàdúrà wípé gbogbo wa la máa ṣerú ẹ̀ fọmọ láṣẹ Ọlọ́run. Saddam náà tó ṣe léyìí wọn ní fẹ́lẹ́ ìṣàṣemọ a tún máa dùn a máa dán sí ni láṣẹ Èdùà bó ṣe máa rí nìyẹn. ọ̀dọ́kùn mọ́jọ ṣubú láyéláyé. Àmín. àti lọ́wọ́ làwọn ti wá àti padà sí lọ́wọ́ ẹ fún wa lówó 100,000 táwọn bọ̀ látàbọ̀ ẹ fún wa lówó 100,000 ẹni àdúrà ni wọn Allahu Akbar àwọn gbòòrò dàbílà mọ ọdẹ ìjọba ni Sallallahu. bàbá mi àgbà kí ó pè mí láti ìlú Ìlọrin àwọn náà ń rìn wá ìlú wa ti sẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn padà lájú ọmọ sùúrù dídì owó jẹ́gbọ́n. ẹ máa súnmọ́ sẹ́yìn special force ẹ máa súnmọ́ sẹ́yìn ẹ̀dá kù ẹ̀ ní sórí dúdú náà bá dé. wàásù lówó òjíṣẹ́ ẹ̀dá kù ìjọba abiyakọ abe adébọwọ Muhammad ìjọba ọjọ́ wa ajọ ọmọ sùúrù dídì gbogbo ìjọ tí ayé bá ń jábọ̀ táyé bá ní wọn jábọ̀ yẹn ní ṣubú láyéláyé ẹ sọ ẹ kàdà gbogbo ìwọ tó bá fẹ́ ká ní ọkọ àti ìyàwó náà wọ́n máa bọ̀ nígbà ní sílẹ̀ kẹ́nẹ́ ó máa mú wà gbà mí bọ̀ bàbá Sàdámù ọkàn ẹni tẹ́ ẹ̀ bá ti rí ó ní nǹkan mi lọ́kàn ni ẹni tẹ́ ẹ̀ bá ti rí tá a bá dé yìí ó ní nǹkan mi lọ ẹ̀yin ìdílé ọkọ ẹ̀yin náà ìdílé lẹ́ẹ̀kẹ́lẹ́ ajọ ọmọ sùúrù ẹni wọn náà sọ́wọ́fà ìkùtíìkà ọ̀bùkì fàtàmùlọ̀ owó yẹn náà bá mú 50,000 wọn náà sọ́wọ́fà ìkùtíìkà ọ̀bùkà ìjọba àwọn àfa fàtàmùlọ̀ àwọn àwọn ẹlẹ́ni àgùdọ̀ ìjọba àwọn àfa látọ̀dọ̀ àfa wa aláàjì wa Mọ̀nsúrù dín owó ìjíṣẹ́ tèmi ní ẹ̀wọ̀n tí mo wọ́n jòkó àwọn àfa wa èmi ló wọ́n jòkó àwọn àfa ẹ dàbò ẹ̀sà ọ̀sì ẹ̀mọ ẹ̀yìn àjùmọ̀sùnmù ni wọ́n ní sùn láéláé
láìpẹ́ láì dènà ẹ̀ bọ̀ wá lọ rí. wọ́n ti kọ́. ó yà aláwọ̀ kábíyèsí ẹ fún wa yọ̀ǹda àti Allahumma barik baynahuma ẹ sàmì nà dáadáa Allahumma la tada lana zamba illa ghafarta ìyá ẹ mú wà dọ̀ wa. لا تدع لنا ذنبا إلا غفرت ولا أما إلا فرجت ولا دين إلا قضيت ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيت يا أرحم الراحمين ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا owó sàtífíkẹ́tì igi bàbá tó kó sàtífíkẹ́tì àdàbọ̀là bàbá sàtífíkẹ́tì igi adìwọ̀sùn dínì ẹ mọ̀ bàbá ẹ wò bàbá ìbá ti dàgbà àwọn náà ní sàtífíkẹ́tì igi èlò ẹ ti lọ́sà fọ̀ọ̀sì súnmọ́ yà yìí ẹni tọ́wọ́n bá ti sàdúgbò bàbá ẹ lọ jòkó. ìgbéyàwó ìgbéyàwó. ìgbéyàwó ìgbéyàwó ojú mi ò dẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. ìgbéyàwó 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 ojú mi ò dẹ́yìn mọ́ ọmọ mi jẹ́jẹ́ ìgbéyàwó. mo ṣe àdúrà fọ́kọ ìyàwó àti ìyàwó kọ́lọ́run jẹ́ mi wógùn wọ́n jẹ́ láṣẹ pẹ́pẹ́pẹ́ etí wá jẹ́ kí kínú èèyàn mọ̀ dùn láàrin ọkọ síyàwó kọ́lọ́run bá mi fi sí aláàárín ọmọ alálùbáríkà ọmọ ìdùnnú kọ́lọ́run bá ń jogún rẹ̀ fún ọ láláwòláwàlákù àtàìlà ńláìlá. gbogbo àwọn tó wá bá wa ṣayẹyẹ lónìí àdúrà mi fún wọn ni pé irú orere báyìí kò ní dẹ́kun lọ́dẹ̀dẹ̀ àwọn náà o àwọn náà àwọn orere báyìí lágbára Ọlọ́run wọn á máa ṣe é fún ọmọ lọ́jọ́ nǹkan yẹ wọn ò ní dẹni àwátì o lọ́jọ́ ayé wọn ọmọ wọn náà ṣe oríire á máa ṣe nǹkan ayọ̀ báyìí. ẹni ká ṣe báyìí ẹ mọ̀ pé téèyàn bá ń jẹun lọ́wọ́ sà kábíyèsí sà ìwéṣà béèyàn bá ń jẹun lọ́wọ́ tó bá rẹ́rìn àbí tó bá ń sọ̀rọ̀ àwọn olóyìnbó wọn máa ní kò ní kíní kan kí ni kò ní sà kí ni kò ní mà máa mi kí ẹ pé wọn ní kò ní tébù mánà ẹṣẹ máa mi ẹ tún náà gbélé àṣẹ jagunjagun náà wọ́n ìta bẹ̀ ojú ọkùnrin strong wọ́n wọ́n títì wọ́n mú fún dání kẹ́tù wọ́n lánú lẹ̀ kí ni kò ní yẹn kò ní kí ni kò ní kọ́lí mánà wọ́n máa jẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mami as a professional driver don drive lọ títì wọ́n wá drive lọ́wọ́ wọ́n wá ń wọ̀rọ̀ kí ni kò ní yẹn kò ní kí ni sà kò ní driving manner ẹ ṣe sà ẹ wá gbélé ẹ tó bá ti gbélé máa gbẹ̀bù mo lẹ́bù fún nítọ̀ as ọkọ àti ìyàwó lásìkò ìṣẹ̀lẹ̀ ládùúgbò mi máa gbọ́ ọwọ́ wà ní yàrá wọn ṣeré nígbà tó ń ṣeré èmi wá lè dísè kiri mo ṣáà pariwo mo gbọ́ ẹ jọ kí ni ìyàwó yẹn ò ní kò ní kí lè pé kò ní fọ́kí wọ́n yẹ ká tún ṣe báyìí wò. ẹ jẹ́ ká ìdílé ẹjọ́ ìdílé lọ sí ẹ jẹ́ ká ìdílé ẹjọ́ ọdún mọ́sọ́kọ̀ ìdílé wọ́n sí ẹ̀jọ́ congratulations yẹ kí wọ́n ẹ ti lọ kí ẹ jẹ́ ká ìdílé sọ́kọ̀ ìdílé sọ́kọ̀ ọ̀rẹ́dà. Let's go.
Director of Flower School. We have branches here in OWORONSOKI and in Bagada. Well, as you can see, today is the wedding ceremony of Jumoke, and a lovely husband. The children to my friend popularly called Saddam. So today we are here to rejoice with them. It's a special day because this wedding is once and for all. So I wish both of them a blissful marital life forever and ever in Jesus' name. Nígbà tí pàdé ara yín, ta ló kọ́kọ́ fọ́ fúnra wọn? Ta ló kọ́kọ́ fọ́? Ta ló kọ́kọ́ fọ́? Ta ló kọ́kọ́ fọ́ ẹ̀ lọ sókè dáadáa náà? Ta ló kọ́kọ́ fọ́? Ta ló parọ́? Ẹ̀yin méjì lè fọ́ fúnra yín, ẹ̀ka wọn lẹ̀. Ok, nílò ẹ̀yin méjèèjì, tó bá ti délé lọ́jà lọ́tọ́, ta ló bá sáré pariwo bí pami o? Ta ni? Ẹ̀ lọ sókè dáadáa lórí náà? Ok, káà sọ pé ẹ̀yin méjì ló ló jẹ. Káà rò pé àṣàlì àmọ́ mi lè ṣe wáyé sí. Nínú ẹ̀yin méjèèjì, ta ló máa ń gbádùn ara wọn jù? Kí lè pé ẹ bá ń gbádùn ara wọn jù? Ẹ bá ti ń jà ní ìtẹ́jọ́ kẹrẹ́ sí i. Ta ló máa ń gbádùn ara wọn jù? Ọ̀gá ẹ fún ìyàwó látẹ̀wé náà. Ẹ fún ìyàwó látẹ̀wé. Ìyẹn ṣó ṣe ọkọ ìyàwó kọ́lẹ́sì wọ́n dẹ̀ kọ́lẹ́sì jà. Wọ́n máa ń jalè sí i lọ. Kí ni bẹ́ẹ̀sì? Kí ni fẹ́ fọ́lá ti fi dọ̀kọ̀ yìí? Ẹ tàbí o. Inú àwọn ọkọ àti àwọn ìwọ́n ìlà ọmọ tó fẹ́ ra wẹ́ fún wọn látẹ̀wọ́. Ẹ ní kí ni àwọn sọ fún mi? Ó ní tó bá gbọ́ bakúba ikú di òkèlè. Ó ní òkèlè ọ̀sán òkèlè alẹ́ òkèlè ẹ bá fún ọ látẹ̀wọ́. Abáyé tó fi wà ẹ́ òdì ẹ fún ọ látẹ̀wọ́ náà. Ó yẹ tó ẹ̀ ìyàwó ẹ fún mi kọ́ ní àwọn ọ̀rẹ́ yín tó mọ̀ tó dáadáa. Ìkọ́ ní àwọn ọ̀rẹ́ yín tó ṣe dáadáa. Ọkọ ẹ̀yin náà fún mi kọ́ ní àwọn ọ̀rẹ́ yín tó ṣe dáadáa. Ó jẹ́ èèyàn kan tó yẹ pé wọ́n wà kẹrin ní mọ̀ pé most of our obìnrin nǹkan tá a máa ń wò lára ọkùnrin nìyẹn. Wọ́n wà kẹrin, wọ́n jẹ̀dẹ̀ ẹ̀kọ́ tó yẹ pé wọ́n máa ń gbọ́ téèyàn. Ẹni tó yẹ kó máa ń fa ìyàwó lọ́wọ́ sókè ni. So nǹkan tí mo rí lára wọn tí mo rí pé ẹni yìí kò ń ṣèyàn bẹ́ẹ̀ yàn gidi ni. Ó tí mo rí lára ìyàwó mi pọ̀ o. Obìnrin tó ṣe mú yangàn tó ṣe rí mọ́yàn tó já sí pé aláníyàn dáadáa ni àníyàn ẹ̀dá gan. Bàbá yẹn gbọ́dọ̀ bọ̀ wọ́n ti ké ti dádì lọ. Wọ́n ti ké ti dádì lọ. Bàbá yẹn àti wọ́n ti ké ti dádì lọ. Kí ló dé? Kí ló dé? Kábíyè sísà, bàbá yẹn gbà ó. Kí ló ń ṣẹlẹ̀? Wọ́n ti fẹ́ lé ẹ lọ́wọ́ kí ló dé? O ti jẹ́ gbowó. Princess, ọ̀rẹ́ náà, ọ̀bẹ̀sù, pẹ̀lẹ́sù. Dábìá yá pé obìnrin sà. Ọjọ́. Let's go, princess.
Let's go. Follow the beat. Follow the beat. Follow the beat. Let's go. Bàbá yẹn tọ̀ ọ̀gá o. Ẹbí abẹ́ ẹ̀kọ́. Orí mi bẹ́ẹ̀ gbé ẹja ńlá. Ilé sẹ̀. Àwọn àṣẹ̀lẹ̀ àwọn méjì bí lẹ́nu. Ẹgbẹ́ tó ẹ̀yìn. Àníkẹ́ ló jẹ. Ìyá bẹ́ẹ̀ wọ̀ ní kí ló dé. Wọ́n tọ́ ọdún kápẹ́ làbọ́bá. Sàrídà. Bọ́lá kìíní. Ó tọ́. Let's go. 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 Hey, I'm pointing you now. I'm pointing you. I'm pointing you. I'm pointing you. Alright, thank you, teacher. Thank you, thank you, thank you. Thank you. Princess, come here, please. Princess, come and tell us something about your friend. Come up, come up, come up. You are a big girl. Sorry, baby. Okay. Good afternoon, everyone. And I want to first start by thanking every beautiful person for gracing this occasion. And I'll talk about my friend Jumi. Jumi is a very beautiful lady, as you all can see. And she's a very, very lovely lady. She's very caring. And we started off by being neighbors, and from neighbors we became close. And since then, she has just been a sweetheart to me, and even my family. And she has the best family. Her mom, her dad, they're all very, very sweet. So I want to congratulate. Ọ̀rẹ́ mi ò dáa, ọmọ ní ọ̀rọ̀ àwọn ìlànà olókùn kú ni, ọmọ fún láti ẹ̀wọ̀n náà, ọmọ dáadáa ni. For coming into our home. Yes. She's only going to give him nothing but peace and pure sound mind. Thank you. Thank you. Please, let's go for Sister Princess. I really appreciate this event. Mo ti fẹ́ fọ́ lọ́hùn ọba. Mr. MONSURU Àtọ̀dá, èèyàn kéde ni, èèyàn ńláńlá ni. Èèyàn tí èèyàn ṣe fọkàn tán ni. He's a well-known man. A trustworthy man, and he always keeps to his word. No matter what you do in life, he will always be there to support you. So, thank you, God bless you. I don't feel that at all. Mother, I can't see the next program. After I see the touch of the cake, I'll pass you the cake. Well, my advice for the couple would be that they should learn to communicate amongst themselves. Communication is key. Without communication, you can't achieve anything in any relationship. So as partners, they are partners in progress, they are partners in the marriage, they are partners for the future. They own the future. They own their lives right now. And the best they can do for themselves is communication. With communication, this wedding will stay forever and ever. Àtàtì àwọn fẹ́ gé àkàrà dùnmí àkàrà ayọ̀. Èmi náà fi ṣí àkàrà òyìnbó ìtàtóbi. Kábíyèsí olóòfù Màtọ́gí. Wọ́n láwọn fẹ́ ṣí kéèkì yẹn with some of wọ́n ní MC ọmọ mi ni but torí bí ọmọ mi ni mo ṣí some of kábíyèsí mi níka owó ọba ni àkíkà kábíyèsí ní MC mo ṣí pẹ̀lú some of 10,000 naira kábíyèsí ẹ̀ lẹ́jọ́ fún sà ẹ̀ bá àṣírí àkùrẹ́ ẹ̀ bá àṣírí àkùrẹ́. Ìyá ìṣà omi tún mi ṣe ẹ wá sí kéèkì yẹn kẹrẹ jókòó pápápá wákàtí márùn wọn náà tẹ̀lé kábíyèsí má bẹ̀rẹ̀ jókòó ìfẹ́ dá ìlànà aishif bàbá of OWORONSOKI wọn náà launch kéèkì yẹn with some of wọn ní akéde má pariwo kò ṣe ń gba ọtí mọ wọn kọ́ ìsinmi ní ys wọn kọ́ ìsinmi ní wọn máa tẹ̀ wọn náà wọ́n sí kéèkì yẹn with some of 10,000 naira ys náà sọ pé àwọn ṣí with some of 10,000 báà mi àgbẹ̀ máa bọ̀ náà ṣé màmá wá sí mc màmá délé màá sọ fún ìyàbẹ̀tì lọ́nà ìpadà wà lọ́la wọn ló máa jẹ ẹ̀rọ burú wọn láwọn fún mi ní some of maka báà mi àgbẹ̀ wọ́n ti gbọ́ jù ẹni mi ò ṣe wẹ̀ ẹ̀sà èlé ń fi ṣí kéèkì bàbá ẹyin dáàdì bẹ̀rẹ̀ sí mọ́rin mi pápápá kí n kó lórí ẹ̀ mo wá lọ sí pàtí mc wọn láàgùn láti gbowó ṣé o mọṣẹ́ ìṣẹ́ ni wọn láwọn 5,000 naira MC wa ni pàtí wọn láàgùn láti gbowó ṣé mi kọ́ some of 10,000 naira ọbẹ̀ yàrá gbogbo ẹ̀ ẹ̀ escape
ẹ̀yẹ́ lè máa ẹ̀yẹ́ tí fún mi ẹ̀ lè máa lọ mọ́bọ̀ máa ṣe wá máa rán ẹ̀wà bá yẹn tó báyẹn tó ẹgbà ó ní ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ̀ka sáré kékèké ọkọ̀ tìyàwó ẹ̀tọ̀ bẹ́ẹ̀ mú pápápá àwọn numbers iye wọn tó bá wù láti bí ní ìmọ̀ ti gé so tí máa ṣe bismillah máa ṣe Allah akbar wọ́n máa pa àwọn numbers yẹn ṣó ti yá ìyàwó bismillah Allah akbar 70 ṣó pọ̀ jù ní 60 50 30 20 15 11 10 9 8 last price 7 ṣé nàìjíríà ti bàyẹ̀ tó bá yẹn ni okay 7 6 5 wákàtí márùn wọ́n bá ṣe bá ké 4 mi ò ní gbà ẹbí 4 ẹgbẹ́ 3 ẹgbẹ́ gbọ́dọ̀ tó mi. Ìyàwó mi, olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi, aláyọ̀ mi, I will love you forever. Ìyàwó mi, olólùfẹ́ mi, ọ̀rẹ́ mi, aláyọ̀ mi, I will love you forever. Ìyàwó ẹ máa lọ sí kíṣìn, ẹ máa lọ sí oúnjẹ fọkọ yín, tẹ bá ti ṣetán, ẹ máa gbọ́ wá sí dining table. And I was boy, and I was pretty one. But she was shady. That I meet one of my mother, all the way from Benin. The only mama, the mama, make her come. He went to the city, she went to the down for quite. And I was down, mommy, 20,000 naira cash. I want to show everybody, say, see 20,000 for this year. What are the difference this year? I never collect 20,000. But okay. Go for 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 13. Wọ́n bá ti jẹun tán, ìgbà tẹ máa ṣe fún wọn ní ẹ̀ka tó wá ṣe fún wọn lójú ìgbà yẹn ṣe máa rí. Dáàdì náà gbádùn. Ètò ìgbéyàwó láyé, bàbá mi wà ní ìdílé pẹ̀lú àṣẹ ìdílé. Ẹ̀yin lọ sí wọn nílẹ̀. What God has joined together, let no man put us under. What God has joined together, let no man put us under. Mo dúpẹ́ lọ́dọ̀ gbogbo àwọn èèyàn tó wá nídìílé bàbá ìyàwó nídìílé ọkọ ìyàwó irú báyìí náà wọ́n mọ̀ ṣe wọn ò ní rí báyìí ẹ̀mí wọn ó gùn Ọlọ́run ó jẹ́ wọn mọ̀ ṣe dáadáa fáwọn náà o mo dúpẹ́ lọ́dọ̀ wọn dáadáa àtúnṣe Ọlọ́run ní ṣe yìí láṣẹ mọ́ fún wa. La hawla wala quwwata illa billah al-aliyyil Allahu akbar. Ẹ bá gbàgbọ́ fọkọ ìyàwó náà. Afurati wa olókè ẹ̀. Bismillahirrahmanirrahim. Ya Allah, Ya Latif, Ya Rahman, Ya Rahim. Ẹ bá gbọ́dọ̀ tóbi. Ẹ ṣe o, ọba àti àwọn ọdún gbọ́dọ̀ wọlé o. Ẹ fẹ́ wọlé o kí o. We are married. General, ọ̀rọ̀ wà o. We are married. Mọ́mí, kábíyèsí. We are married. Àríkẹ́. We have Arogundade. Ọ̀sà, òrùka tí mo gbé láyé o. Máa wọ̀ ọ́, iṣẹ́ tẹ̀sán ti yé mi. October lọ́jọ́ ilé ọ̀hún ní ẹ̀sán anniversary. Ní wọ́n tẹ́tẹ́ rẹ̀ sí Kọ́márì. Ó ṣàbọ̀ sí ọ. Ọ̀lọ́ 2000 lè rí o 2000 àbọ̀dà mọ́rì ìlú tí a dá mi jọ wàhálà àyíkẹ́rẹ́ jẹ ìlú olúwa tóyìn sọ̀pláyà màmí rẹ́pọ̀ ìyá bọ́lá ní rẹ́pọ̀ lóde màmí olúwa tóyìn sọ̀pláyà ìrọ̀lẹ́ àbájá àwọn ọ̀wà.
àwa dúpẹ́ lórí gbogbo ẹbí àwọn tó wá láti ìlú òkè láti Ìlọrin Ìlòbú àti gbogbo àwọn tá a wá lágbègbè ní Èkó àtàwọn Abẹ́òkúta gbogbo wọn adúpẹ́ lọ́wọ́ gbogbo wọn ní pàdé àgbákò Ọlọ́run tó mú wọn débi bá láyọ̀ àti àlàáfíà yóò bá a sọ wọn padà pẹ̀lú ayọ̀ àti àlàáfíà àtàwọn ẹbí ìyàwó tó jẹ́ pé àwọn náà gbà wá lálejò adúpẹ́ lọ́wọ́ wọn ṣe gidigidi o. Ẹgbẹ́ bá yẹ wọ sí ló bá jù wọ́n ló bá jù wọ́n ẹgbẹ́ bá yẹ bá ti àwọn sí. Bákan náà bẹ́ẹ̀ àbẹ̀rù dáadáa sàrẹ́ àbúrò ìdí kọ́lé àbí ètò wọ́n ní kí n kí ẹ ọ̀gá tó wù lóṣù. Sàkíyà ọ̀gá bá lójú òwe bá ẹ̀yà ìsúná lókè lórí sáárà ìgbà fàtúrà ọ̀gá ní kí ẹ. ẹgbẹ́ bá yẹ bá ti àwọn sí àyíká wọ́n lọ kó ní abẹ́rẹ́ òdòdó. ọ̀gá tó wù lóṣù. Káàbìlẹ̀ káàbìlẹ̀ Willis Atalake Willis àwọn ọ̀rẹ́ yìí Willis ọ̀gá tó wù lóṣù. Ayé
Ọpẹ́ ńlá púpọ̀ fún àwọn tó dúró tì mí, àwọn ọ̀rẹ́ mi pàtàkì, àwọn aláàánú, àwọn olùdúró tì ní, mo dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. So ojú òní ti àwọn náà, àáríre bára wa ṣe.
Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹbí ará tojúlùmọ̀ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n wá lọ́nà jíjìn àti tòsí tí wọ́n wá síbi wedding wa irú ẹ̀ ò ní wọ́n nínú ilé ẹnìkankan wa o ojú ò ní tì wá o ìpadà délé ẹnìkankan kò ní dìbànújẹ́ o mo dúpẹ́ púpọ̀ gan-an lọ́wọ́ ẹbí tará tọ̀rẹ́. ẹ ṣé gidi gan o ilé àtọ̀nà yá da òyìn náà ṣeré ẹ̀fọ́ ọmọ lágbára Ọlọ́run mo dúpẹ́ fún gbogbo àwọn tó wá mo dúpẹ́ mo really appreciate kódà inú mi ló dùn jù lẹ́ni pé because mi ò expect ẹ ṣé gan yín náà ṣeré ẹ̀fọ́ ọmọ lágbára Ọlọ́run ojú ò ní tì yọ àwọn ọmọ yín náà rárá láàánú o ẹ ṣé gan ẹ kú dìde o. Ọlọ́pàá